wẹ́kùn àtẹnitọ́ dálẹ̀ àfẹ́ wọn nílọrin àfẹ́ wọn Kwara. Orúkọ mi ni Ayo Razaq Ojolowo Embassy. Lórí ọ̀rọ̀ tí barrister US Imam tó sọ nípa olóyè Sunday Igboho. Òun ló ń champion Yoruba nation. Ọgbà yìí ti mọ̀ yẹn, it's no more a secret pé Sunday Igboho òun ló ń champion Yoruba nation. So bóòlù àwọn nígbà wà ti fẹ́ trust rẹ̀ and Yoruba nation gbà yẹn gbogbo àwọn activities wọn wọ́n ní pé wọ́n láwọn ń bọ̀ wá ìjákì lọ́rin, àwọn kò ń bọ̀ wá, àwọn fẹ́ wá yọba lọ́rin, so kìdí ń pa wá lẹ́rìn. So nígbàgbọ́ àní confidence nínú the so-called Ìgbòho àti ẹnitọ́ dálẹ̀. So that is our position as members of Ìlọrin Heritage Preservation Foundation. Mo sọ lẹ́ẹ̀kan a sọ̀rọ̀ fún Ìlọrin, à ń sọ̀rọ̀ fún foundation àti títí wa táwọn à ń sojú pé position títí wa wo a sì padà gbé jáde, a sì ṣègbésẹ̀ tó bá yẹ ká sí. Barrister US Imam sọ̀rọ̀ lórúkọ gbogbo ọmọ Ìlọrin in general, kò dẹ̀ sọ̀rọ̀ on behalf of Kwara State Government, kò dẹ̀ sọ̀rọ̀ on behalf of ọlọ́láwa ọba ìlú Ìlọrin. Ó ń sọ̀rọ̀ láyé ara tiẹ̀ ni, so ẹ má jẹ́ ká gbé kíní yẹn ká gbé síra wọn. Barrister US Imam èèyàn kan ní pẹ̀lú àwọn ẹgbẹ́ ti tiẹ̀, nǹkan táwọn ń fẹ́ nìyẹn. So ẹ má jẹ́ ká kó gbogbo ẹ̀ papọ̀ pé àwọn Ìlọrin, àwọn ọmọ Ìlọrin wọn ò fẹ́ báyìí, no, kò rí bẹ́ẹ̀. Mo náà fi àsìkò yìí mo fi ń tọrọ apology lọ́wọ́ olóyè Chief Sunday Igboho. Kò ṣe pé gbogbo ọmọ Ìlọrin ló sọ pé àwọn ò fẹ́. Barrister US Imam sọ títí ẹ̀ lọ́tọ̀ ni. Nǹkan tó sọ dẹ́ba ẹ lọ listen sí audio fídíò Barrister US Imam dáadáa. Ó sọ títí ẹ̀ láyé ara títí ẹ̀ ni. Èèyàn kan ni nílùú Ìlọrin, èèyàn kan ni bó ṣe wà yẹn. Tí wọn ò bá lọ sí láyé yẹn, majority àwọn tó jọmọ Ìlọrin inú wọn ò dùn bó ṣe ń pa àwọn ọmọ ìyá wa náà. So wọn dẹ̀ lè sọ pé kí ẹni tó máa help wọn kó máa wà. Òun ṣe ìlú Ìlọrin gbogbo náà ti ń pààyàn náà, for God's sake. So ẹ jọ̀ọ́ ẹ má mix it up because a lot of my friends, everybody are calling me ẹyọmọ Ìlọrin àbá ilẹ̀ no. Barrister US Imam ó nílànà tó ń tọ̀ lọ́nà ti tiẹ̀. Ẹ get àwọn ẹlẹ́sìn pákáleke làwọn ń tẹ̀lé, ṣe get nǹkan tí mo sọ sí, nǹkan tí mo lè káǹtì Barrister US Imam sí nìyẹn. So àwọn ń fi tẹ̀sìn wọn, ṣé àwọn tó ń pààyàn ṣé wọn kì í ṣe Muslim ni? So tó lè Sunday Igboho bá jẹ́ Christian tó dẹ̀ jẹ́ pé ní tó fẹ́ fọwọ́ kún àwọn ìjọba láti gba àwọn èèyàn là, so kí ni nǹkan tó bá dín bẹ́ẹ̀? Ẹ dẹ̀ tí gbọ́ lẹ́nu the state governor Abraham Razaq kó sọ pé olóyè Sunday Igboho don't come to Kwara State again, and wọn ti send official letter. So kí wàá láriwo tell everybody ń pa, because I have received a lot of calls, a lot of messages that our embassy ọmọ Ìlọrin nǹkan tẹ́ ẹ ṣe ò dáa, kò rí bẹ́ẹ̀ yẹn o. Mo dẹ̀ ń fi àsìkò yìí rọ olóyè Sunday Igboho kán gbé ti Barrister US Imam kan gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ gẹ́tì gẹ́tì mọ́ sọ sí, ó ní nǹkan tó ń wá, ṣe gẹ́tì gẹ́tì mọ́ sí, nǹkan tó dẹ̀ sọ òun náà sọ, ó ní òun ò gbẹnu ọlọ́láwa ọba ìlú Ìlọrin sọ̀rọ̀, òun ò dẹ̀ gbẹnu state governor òun ò gbà sọ̀rọ̀. Ó ń sọ̀rọ̀ on behalf of himself and àwọn ẹgbẹ́ tán kó jọ wọn ju 10-20 lọ náà. Ṣáwọn náà fẹ́ represent gbogbo àwọn Ìlọrin ni. So ẹjọ́ tó lọ mò ń fi fídíò mo fi ń ṣe clarity ni. So kò sẹ́ni tó sọ pé òun fẹ́ Chief Sunday Igboho ní Kwara State. Tí wọ́n bá ti ní àjọṣepọ̀ pẹ̀lú Kwara State Government àti Kwara State Commissioner of Police, kò sí mi ò rí nǹkan tó bá dín bẹ́ẹ̀ náà. So olóyè Sunday Igboho ẹjọ́ tó lọ ẹ discard nǹkan tí Barrister US Imam sọ. Ògbẹ́nu gbogbo ọmọ Ìlọrin sọ̀rọ̀, ọmọ Ìlọrin níbọ̀ ó sọ̀rọ̀ ní àwọn family ẹ̀ ní sákùbí tó ń wà nìyẹn. So kò jẹ́ bó ṣe jẹ́. Salaam alaikum warahmatullahi. ODUA TV Watch, don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.